òṣèlú tá ń ṣe yìí mo jáde tí PDP bá ti ń bá wọlé mo gbọ́dọ̀ gbé ẹgbẹ́ yẹn pàtì sẹ́gbẹ́ kan báyìí ni pé mi ò ṣọmọ ẹgbẹ́ PDP mo ti di gbogbo èèyàn fún aráàlú. Ẹ̀bẹ̀ tèmi wá ń dojú sẹ́kì báyìí ni pé kọjọ nítorí t'Ọlọ́run ọba kó jẹ́ kí ìfẹ́ ọ̀hún èèyàn kó ṣẹ níbo tá fẹ́ dì báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí. A máa bẹ gómìnà wa náà ni pé tọ́ba náà fẹ́ lo agbára láti sọ pé gbọmọ ẹgbẹ́ wọn ló fẹ́ wà ń bẹ̀ kó wo ìyàtọ̀ máa fi jọ wọn màmá wa. Àwíkọ́nkọ́ ìròyìn Àwíkọ́nkọ́ kì í fọ̀rọ̀ sábẹ́ wọn sọ ọ́ ìròyìn Àwíkọ́nkọ́. Orúkọ mi ni Ṣọlọ́lá Fẹ́mi Ismail. Mo jáde fún Kansẹlọ ní agbègbè Ìjẹun Oróṣódẹkẹ Ward 10 Abẹ́òkúta South Local Government. Lágbẹ́ ẹgbẹ́ òṣèlú People Democratic Party PDP ni wọ́n bá wa náà pé kótó pé bí kòtò pé ìwọ ọmọ wa wọ́ láàrin lójoojúmọ́. Gbogbo ọjọ́ kọ̀ wá ń jẹ sára ní agbègbè wa yìí. Ẹlòmíì ọ̀hún orí sójú rí ọkọ̀ máa mú wa tó bá ti gba nǹkan yẹn tán wọ́n tó ti lọ. Wọ́n ti sọ pé ìwọ àwọ̀ Fẹ́mi wá jáde láti wá ṣojú wa láti ọdún mélòó kan sẹ́yìn tí a ti ń rí ọ̀wọ́n ọ̀nàrẹ́bù tó ti ń jáde sẹ́yìn ní agbègbè ni. Wọn rẹ́dí àti ṣe ẹ̀tọ́ sílùú gẹ́gẹ́ bí ohun tí àwọn èèyàn wa ń fẹ́. Tó bá ti dìbò tán máa lọ ni ànírí wọn ládùúgbò rárá. Mo ti jáde rí ní 2015 ní táìmù yẹn àwọn alágbára náà ló wá. Ẹni tó bá ṣe lérí tó bá ṣàdúgbò rí sáàtẹ̀rí lọ́jọ́ kan ṣorí wọ́n ní ọmọ àdúgbò kan ní bàbá ẹ̀ wà lókè náà gbé wá lọ́wọ́ fẹ̀rẹ̀ àdìwá ń gbà yẹn. Àdájọ́ dédèkẹ́ ni ẹ wọlé tán náà 3 years tó fi wọlé àtẹ ìrójú ara nílùú rárá. Chairman community òrírí LCD ọmọ màmá aládùúgbò ni ọmọ kánsẹ́lọ̀ wa. Kí ni ẹ ti wá ń repeat ara ẹ̀ jù ni mo fi rò pé lọ́tẹ̀ yìí gẹ́gẹ́ bọ́ màmá yẹn ṣe pè mí pé àtàwọn bàbá wa àtàwọn ẹ̀gbọ́n wa pé kí n wá jáde kí n tẹ̀ wá ṣojú wọn. Mo fi gbà sí wọn lẹ́nu. Ní àdúgbò mi ẹ̀yà méjì ló ń ṣe kánsẹ́lọ̀, Ìjẹun àti Oróṣódẹkẹ. Láti ayé wọn bàbá wa Àlàní Sùáràù Bánkọ́lé Olúwògbò Olúkòró dórí former speaker of Nigeria right Honourable Saburi Dimeji Bánkọ́lé ní sóní yẹn ti wà tí former speaker Ogun State right Honourable Títí Òsénì tó ọgbọ́n fọwọ́ sí pé tẹ́yà kan bá ti ṣe tẹ́yà kejì ṣe àwọn ò fẹ́ jà ní Ward 10 ìyẹn láti ń ṣe bọ̀ so far. Ìpòrò ló ṣe tán ó dẹ̀ tán 3 years Ìjẹun ló kàn báyìí. Nínú òfin tí àwọn bàbá wa fi lélẹ̀ fún wa ni pé tó bá kan ẹ̀yà kan láti jáde kánsẹ́lọ̀ yẹn gbogbo ẹ̀yin páì tẹ́ bá wà ní wọ́ọ̀dù yẹn ádá PDP ni ó APC ni ó ANN ni ó ìlú tó kàn yẹn ni kẹ́ẹ̀tì lọ mọ́ oyè jáde. A dẹ̀ ń ṣe bọ̀ látàrí àwọn bàbá wa látàrí àwọn ẹ̀gbọ́n wa tó ti jáde kánsẹ́lọ̀. Ẹ jẹ́ ká tẹ̀lé ọmọ ìlú tó mọ omi inú ìlú tó mọ òkùnkùn inú ìlú tó mọ tílẹ̀ ìlú bá mọ́ tó mọ ẹsẹ̀ ẹbẹ̀ gbé. Ìdìbò tó ń bọ̀ ní November 16 ó jẹ́ abẹ́ òṣèlú PDP náà máa bá wa dìbò sí láti sọpọ́ọ̀tì mi. Àdúgbò làwa wà àwọn òṣèlú tó máa dìbò tán ó máa gbọ́n gbó pálí ẹ̀ tó máa sápò nílùú tó gọ́ bí wa dáadáa nù ìlú yẹn. Ibẹ̀ náà bá ti ṣe kékeré ibẹ̀ náà agán ti lọ skul ibẹ̀ gan ọ́fíìsì agán wà tá ti ń ṣiṣẹ́ ọwọ́ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tó àfọjọ́ kan fàdúgbò lẹ̀. A fẹ́ bẹ gómìnà pé kó jọ nítorí t'Ọlọ́run ọba kó jẹ́ tí wọ́n bá dìbò sí ni kó jẹ́ kó lọ. A máa bẹ gómìnà wa náà ni pé tọ́ba náà fẹ́ lo agbára láti sọ pé gbọmọ ẹgbẹ́ wọn ló fẹ́ wà ń bẹ̀ agbára wọn ka oṣù kó wo ìyàtọ̀ máa fi jọ wọn màmá wa. tó òṣèlú tá ń ṣe yìí tí mo jáde láti inú PDP mo jáde láti inú PDP bá ti ń bá wọlé mo gbọ́dọ̀ gbé ẹgbẹ́ yẹn pàtì sẹ́gbẹ́ kan báyìí ni pé mi ò ṣọmọ ẹgbẹ́ PDP mo ti di gbogbo èèyàn fún aráàlú. APC ni o PDP ni o ANN ni o
mo ti di aṣojú wọn, mi ń ṣàjọjú pátì mọ́. Àmọ̀ràn mi fún OGSIEC ni pé kọ́rọ̀ àtẹ̀yìnwá pé ìsọnù tó ń aráàlú fún wọn ó ti pọ̀ jù. Tí wọ́n bá ti fẹ́ ṣe ètò ìdìbò local government election, kọ́ máa wò pé àwọn èèyàn bó ṣe máa ń turn up láti dìbò local government yẹn kò ń yá wọn láàbí general election. Ó wá fi eléyìí wá wò pé àwọn gangan ọgọ́ náà wọ́n yàn ń sá fún láti jáde wá dìbò. Tọ́mọ̀ tó wọn bá dìbò yẹn, ibi tó wọn bá dìbò sí kọ́ ló máa kàbò yẹn sí. Kọ́ jọ nítorí t'Ọlọ́run Ọba, kọ́ jẹ́ kí ìfẹ́ àwọn èèyàn kó ṣẹ níbò tá a fẹ́ dì báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Kọ́ má ṣe ojú ṣáájú, ẹni tó bá wọlé ní ẹgbẹ́ kankan ni kó bá wa gbé fún. Àǹfààní tó wà nínú tó bá dìbò fún ará àdúgbò tó ń rí lójoojúmọ́ pọ̀ ju ẹni tó kọ̀ máa wá láti ta lọ. Tẹ́ ẹ̀ mọ ibi tí bàbá ẹ̀ ń gbé, tẹ́ ẹ̀ mọ ibi tí ìyá ẹ̀ ń gbé, tọ́kọ̀ mọ́ àfọ̀mù náà wí ẹ̀. Tó bá dìbò tó ẹ̀ lè rojú ẹ̀ ńlẹ̀. For example, ẹni tó jáde tó ṣe tán lọ́wọ́ yìí tọ́jú dá tíkẹ́ẹ̀tì padà fún 3 years everyday chairman ò mojú ẹ̀ rí sójú. Èmi ò ṣe tó máa dìbò fún tán tí àwọn èèyàn ní rojú ẹ̀ lẹ́mọ̀. Gbogbo kọ̀rọ̀ tó wà láti inú ìpòrò jẹun tó dẹkẹ́, kò sí kọ̀ọ̀kan tó tí mo mọ̀ níbẹ̀. Ló jẹ́ pé tọ́wọ́n èèyàn bá wá ṣe bẹ́ẹ̀ tó finú fẹ́ dọ̀ tó dìbò fún èmi Fẹ́mi Ṣólọlá ní ward 10. Gbogbo sídìí tó wà ní ìjẹun kó tó dẹkẹ́, ìmọ̀ máa bá wọn ṣe mítìn ní òrèkóòrè lẹ́ẹ̀mejì láàrin oṣù kan tí a máa fi parí ìjọba wa. Mò ń fásitì yín rọ ẹ̀yin èèyàn mi ní ward 10 ìjẹun kó tó dẹkẹ́. Tó bá di November 16, ó máa hàn mí kẹ́ẹ̀túyáyà jáde. Ẹ má kí rẹ̀ sọkàn bá wa débi pé ọmọ akúkọ náà ni ó ti mọ̀ ní tó fẹ́ lò síbẹ̀. Ẹ dìbò fún ọmọ yín, ẹni tẹ́ ẹ̀ ń rí lójoojúmọ́, ẹni tó yẹ pé ẹ lè pe nọ́mbà ẹ̀gbọ́n kẹ́ tó rí. Àwíkóńkó fún ìpínlẹ̀kè òtítọ́ àti àwíjàre. Ẹ tẹ̀lé wa lórí YouTube, Facebook, Instagram, Twitter àti TikTok pẹ̀lú www.awikonko.com.ng.